láti wá nǹkan ṣe sí i Táyọ̀ láti wá nǹkan ṣe sí i I've had it up to this place láti wá nǹkan ṣe sí i nílò wá ṣojú lásán nílò ṣojú lásán gbọ́n olóhùn ẹlẹ́dàá kí ló wá ń ṣẹlẹ̀ láàrin wa kí ló ń ṣẹlẹ̀ láàrin wa yìí. tó ṣẹlẹ̀ kò tẹ̀ dídí rárá kò tẹ̀ ṣiṣẹ́ kọ̀ọ̀kan rárá. tó bá sí pẹ̀lú mi ó máa wà ọ̀rọ̀ àìpọ̀ tó wà pẹ̀lú mi lè ti pọ̀ jù náà. ìyàwó máa kú ṣe irú náà. ni mo bu yagi kàkà mo jí lónìí mo fi gbá idẹ mo fi rẹrù wọ̀lú àti jẹyọ̀wọ́ oògùn mo ti pín tapá fún apá mo pín títa fún ta mo ti pín fáwọn tẹ̀tẹ̀ kúrú àwọn ọlọ́tù ìfẹ́ igi gbọ́n wọn sunkún oje ọ̀tá gbọ́n wọn yaki sálẹ̀ odò agbọ̀gbọ́n wọn ò lè pọ́n mi gòkè odò adé afún ọlọ́dẹ ọ̀wọ́rá agbò fáwọn ọmọ ẹ̀yà ajígbẹ́jì wọ̀ bí ẹ̀rù igbó ní kéré kó má ní ẹni ní àjò níjìkìtì bó ti di ọ̀hámà ẹni la ṣe gbére ìrà wọn kì í dímọ́ kọ̀ọ̀kọ̀ oyin wọn ò gbọ́dọ̀ tágbá wèrè pé wọn ò gbọ́dọ̀ jágún àjì ìjàkùmọ̀ tó rì di ọ̀sán tí kóńdó fìwé ìlàyà ni wọ́n fi ń jẹ̀bi ìrìn àrè ìjà bá péré ni làárẹ̀ ti rí ìjà bá péré adágbòdo làárẹ̀ tí èsì mèrè eriwo lẹ́ra ó dàjà lẹ́kọ́ ọ máa fi gbàdùn kájọ́ dẹ́mi òde ni owó. ẹ̀ńtọ́ mú wá nǹkan ọmọkùnrin rẹ̀ ò lè ṣiṣẹ́. nǹkan ọmọkùnrin rẹ̀ ò lè ṣiṣẹ́ sẹ́yìn ọ̀pọ̀ wípé ìgbèjì lẹ́yìn méjèèjì. ọkọ àtìyàwó ni wọ́n máa ṣe méjì. tí n bá sọ fún yín wípé omi ń gbóná ẹ̀yin ọgbẹ́rẹ́ ewu rẹ̀ lọ́wọ́ mi mo sọ ìdí fún yín ẹ rí òkúdo ẹ̀rọ. òrèrè àwọn ayé lórí bábá ayé ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àgbà lórí bábá àgbà ó yẹ òkùnkùn paradà. ẹ wò ó ìwọ náà wò ó. bàbá ṣe lóòótọ́ tẹ́ fi hàn wá yìí ọ̀dọ̀ ìyá àgbà lèmi gbé lọ láti kékeré ìgbà tí mo dé dàgbà ìyá àgbà gbìyànjú àti sọ ìtàn yẹn fún mi àmọ́ Ọlọ́run fún láǹfààní àti sọ títí tán fi filẹ̀ ṣaṣọ́bọra. Olódùmarè. bàbá nǹkan tí mo kọ̀ mọ́ wípé adé bíríìjì ló dàgbà sí nǹkan tí mo kọ̀ mọ́ nìyẹn. ẹja dúpẹ́ ká dúpẹ́ fáwọn òbí tó bí yín ká sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tí ò jẹ́ kẹ́ ẹ jẹ̀bú mọ́yán. àwọn òbí yín ni wọ́n ṣe nǹkan pàtàkì bí ò bá sí ti òrólé tí wọ́n ṣe fún yín ni nǹkan burúkú ọba ti ṣẹ̀ lórí yín torí òrólé tí wọ́n ṣe ni ò jẹ́ kí nǹkan ọmọkùnrin tìyẹ́ ó lè ṣiṣẹ́ ńlẹ̀ fúlára yín bá lò pọ̀ níwà yìí ìwọ Kẹ́hìndé àfikún ọgbọ́dẹ kó o wá ọkọ mi lọ kó o wọ́kùnrin tó bá dáa alálẹ̀ òyìn kan fún ọ kó o fi ṣadé orí ọ sì gbà kọ́ ọ bàbá mẹ́ ìgbẹ́ ìjẹ́lẹ̀ rọrùn fún ọ ìwọ náà aya mi nìkan wá lóbìnrin tó bá súnmọ́ kí wọn náà fi ṣaya kálálẹ̀ òdó tìwọ náà ìwọ náà ọ bòbìnrin àbíró ọ sì bọ́kùnrin àbíró jù bá ń lọ bẹ́ẹ̀ sì ṣe nù.
ṣe lóòótọ́ ní ìrìnàjò ẹ̀dá ọ̀rọ̀ títí tó bá pẹ́ tó bá yá máa pín yá ní Táyọ̀ ṣé ìpínlẹ̀ tí wọ́n dé láàrin wọn nìyẹn ṣé ti wá tọ́nà nìyẹn ṣé ó ti tán láàrin ibi àti ẹ̀rọ nìyẹn. ìjìyà ìsoko ọkàn bá bì ìjì wọlé tọ̀ mí wá bó ṣe ń ṣe ẹ́ ló ṣe ń ṣe mí jẹ́ a máa dúpẹ́ fún Elédùà tó tètè fi ọ̀nà òun wá. I love you so much. Kéde má sunkún mọ́. Kéde look at me. It's okay. Má sunkún mọ́. Má sunkún mọ́. Ọlọ́run á pèsè ọkọ rere fún mi. Ọlọ́run á dẹ̀ pèsè aya tó dáa fún mi lọ. Kéde look at me. Ṣé ti bàbá náà ní? Ilẹ̀ fine customer mi ni màá máa gbà lọ. I'll stay here. Iṣẹ́ ilé iná ká mọ iye tó jẹ́. Mo wẹ̀ jẹ́ 1.5 sir. 1.5 àbí? Yes sir. Okay. My own is 1,000. Yes sir. Ẹni tó ń rajà yẹn, o tí lè sọ iye tí ọjà yẹn jẹ́. Ó ti sir. Okay. This is 3,000 extra. Àmọ́ nǹkan tó wà tí nǹkan tó wà bá jẹ́ tó bá tún yìí kò san tó bá dẹ̀ jù bẹ́ẹ̀ lọ á fi kún fún ara ẹ̀ bẹ̀ má sọ fún pé mo ti san wọ́n hàn sọ tó bá dẹ̀ tó jẹ́ pé kò tó bẹ́ẹ̀ èyí tó bá kò kí wọ́n fi ṣe change it ẹ̀. Ẹ ṣe sá. So, hello. Excuse me. Joe. Ó ga o látẹ̀kan. Kílódé táyà bẹ́ ojú ọṣẹ́ ni. Ṣùgbọ́n gbogbo ní kí ó ṣàkóso.